السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه. القائل أعوذ بالله من الشيطان الرجيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأصلي وأسلم على نور الأنوار سيدنا محمد صلى الله عليه وسلم القائل من رأى منكم منكرا فليغيره بيده وإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. وعلى آله وصحبه أجمعين. أما بعد, permit me first of all to appreciate those that brought Islam to this part of the country. Allah knows them, knows their numbers, from Sheikh Muhammad Kamaluddin Habibullah Al-Alabi, Sheikh Abdurrahman Salahuddin, Sheikh Musa Al-Fallah, Sheikh Idris Salahuddin, Sheikh Adam Abdullah Al-Ilori, and their likes that have struggled so that we are able to stand in the front of the whole world today and discuss Islam. And everyone that follows their footsteps forever. Permit me to appreciate our scholars. Despite their tight schedules, they left what they might be doing to be here today to tackle an event that's equally important to each and every one of us. From Maulana al-Doktor Al-Qarib, inshallah, Samahatu Shaykh Muntaqa Sayuti, Adam Allahu Hayata. And beside him, seated is Sheikh Abdul Fattah Arifidesi, Adam Allahu Hayata. And very close to him is a Sheikh Imma Salati, Adam Allahu Hayata. Ajia Saada, you are most welcome, and each and every one of us present in this hall today. Before I say anything, it is a saddening situation for everyone in Nigeria. So saddening. When Kun Fayakun, MashaAllah Global Family was planning this program, they never knew the event of yesterday was going to happen. Social media has given numbers. How are we sure those are the numbers? Of the death toll, of the injured. It was a dark night. Yesterday is a day, as Nigerian, we will never forget. 20th of October, 2020. May Allah subhanahu wa ta'ala forgive all our brothers that have gone in this event. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. Having said that, just like Sheikh Muntaqa said in his lecture, I would like to mix my language too. When we eat in a lorry, we have a soup we call Abola. I'm going to make mine Abola. It will be a mixture of English and Yoruba so that everybody will be carried along, inshallah. I was given the responsibility to discuss on the responsibilities of the security personnel. What is expected of the security personnel? When I come to gatherings like this and I want to talk,
I used to greet people by telling them, welcome to my dear country, my blessed country, Nigeria. A country with misplaced priorities. A country with misplaced priority. A country that does not know what is next for it to do. We are just mixing things up. A country where a carpenter is entrusted to perform the duty of a bricklayer, of a mason. Nigeria the carpenter tí ó darí agboolé rẹ̀ rí ní tí ń jẹ gómìnà lé wa lórí. Country tá wà ní bó wà rò pé kó rí. Nigeria ni country táwọn èèyàn ti máa ṣe peaceful protest. Wọ́n wá lọ deploy àwọn military, àwọn ológun, àwọn combatant soldiers. Ipe ẹ lọ fèsì àwọn ọmọ ìlú yín tí wọn ò kọ́ nípa ogun, tí wọn ò mọ̀ nípa ogun, tí wọn ò mọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe dúró tó la àdáàbòbò ara rẹ̀ bó ogun bá dé pé ẹ̀lẹ́ kọjú wọn. Ìlú tọ́lọ́run dá wa sínú. Ọlọ́run adúpẹ́ àṣìyàn. Bí ò bá tiẹ̀ sí nǹkan tí ẹni tó ń lè dúpẹ́ lórí, á dúpẹ́ pé sọ́lọ́run tiẹ̀ ti wá mùsùlùmí náà. Alhamdulillahi ala ni'matil Islam wa kafa bi an ni'ma. The fact that our Muslims alone is enough. Let me tell you this fact. No matter how popular we want this program to be, just like Sheikh Muntaka said, Islam is the bedrock of this program. The organizers, Islam is the bedrock of their program. And that's to tell you that there's nothing that's left undiscussed, untackled in Islam. Islam is a way of life. Ọ̀nà bá ṣe gbáyé, bá ṣe sí ayé ní Islam. Ọlọ́run tó dáyé wá ṣètò gbogbo ẹ̀. Nígbà tí Alájà bíbí eré ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, she said we want to live. We don't just want to live. We want to live a peaceful life. We want to live a fulfilled life. We want to live a remarkable life. And that is why nígbà tọ́lọ́run dáyé tán, Ọlọ́run fi Islam tí ó wá tọ́ wa sọ́nà pé bẹ́ẹ̀ bá dáyé bẹ́ẹ̀ sì sáyé ní Ọlọ́run fún wa ní Kùránì, Ọlọ́run fún wa ní ṣẹ̀ríà. Gbogbo tá ń pariwo lónìí pa fẹ́, gbogbo tí kálukú ń pariwo lónìí pa fẹ́, nǹkan tí ṣẹ̀ríà gbé kalẹ̀ fún wa pé ká máa ṣe ni. Àwọn ọmọ sínú ṣẹ̀ríà house mara àwọn tán wí àbí hifzul din, the protection for our religion, hifzul nafs, to protect our dear lives. To protect our religion, to protect our lives, to protect our intellectuals, to intellectual protection, to protect our intellectuality, hifzul aql, hifzul mal, to protect our properties, hifzul ard, to protect our basic fundamental human rights. We left nothing undiscussed in Islam. Islam has tackled every problem of mankind. A country of misplaced priority. Who are the youth? Nigeria is a youth leader. Baba is a youth leader. Àwọn tó ń bẹ ń dọ̀hún náà wọ́n ń bẹ lónìí. Àwọn tí wọ́n ń ṣe ìjọba Nàìjíríà nígbà tá ń dàgbà àwọn náà wọ́n tún ṣe lọ lónìí. Wọ́n sọ pé youth are the future of the country. Tàlà wá ń tàn. Kódà president wa lónìí ó dàgbà débi pé àlè ìlókọ bàbá là ń pè. Níbi tí president wa dàgbà dé, ó dàgbà débi pé àlè pè lóko. Ìjàgbà kọ́ ní dàkẹ́rù. Ìsìjọ́dọ̀ kọ́ ní kí nǹkan mọ̀ tún ṣe. Ẹjá dì mú bẹ́ ìsìjọ́dọ̀ ò ní kí nǹkan mọ́ ṣe torí pé a misplace priority a fi tó yẹ ká ṣe lẹ̀ a máa wá ṣe nǹkan mí. Tọ́pìkì tẹ́ fi sínú prógrámù yìí bí ìgbà tẹ́ ti mọ nǹkan tí ó ṣẹlẹ̀ lánàá ni tẹ́ wá fi síbẹ̀ pé the responsibilities of the security personnel àwọn tí ń mójútó security wọ́n pọ́líṣiríṣi ní Nàìjíríà ti wà yìí. Àbá àwọn olóhùn yìí ló sọ pé mọ́sọ̀rọ̀ fìyàwó tó ṣe kú ti pẹ́ sọ̀rọ̀ fìyàwó tí ẹjá fi gbogbo àwọn other countries. Let's discuss Nigeria because my topic is such an ambiguous one, so I'm going to narrow it down to Nigeria. Ní Nigeria yìí
àwọn tí wọ́n jẹ́ pé àwọn ni wọ́n mójútó àwọn aláàbò. The security personnel are under different ministries. Àwọn tó wà ní foreign ministry, àwọn tó wà ní internal affairs, àwọn tó wà ní under bí kálukú ṣe wà nù. Kí ni nǹkan tí ká tó lè sọ̀rọ̀ àwọn aláàbò gan? Nǹkan tí ń jẹ́ ìjọba ó pín sọ́nà mẹ́ta. Gbogbo àwọn tí ń jẹ́ ìjọba, there are three. There are three arms of government: the legislative arm, the judiciary, and the executive. The purpose of the executive is mainly to interpret the law, to execute the law, while the legislature, they make the law and they supervise the law. In House of Senate, ilé aṣòfin àgbà, ilé aṣòfin kékeré, iṣẹ́ tí wọ́n ní kí wọ́n ṣòfin. But it is the work of the judiciary to interpret, to protect, and enforce the law. Iṣẹ́ tí wọ́n ní àwọn ni wọ́n máa ti ń yófin. Iṣẹ́ tí wọ́n ní láti tú òfin. Iṣẹ́ tí wọ́n ní láti dáàbò bo òfin kí ìyà má lọ jẹ aláìṣẹ̀, kí ẹlẹ́ṣẹ̀ má lè bá lọ ní ọ̀fẹ́. Iṣẹ́ tí wọ́n ṣe láti rí pé in tá pè lófin yìí arímúṣe, tàbá ti wá rí wípé arímúṣe law enforcement agency, àwọn law enforcers, àwọn agents ní ẹgbẹ́ àwọn ní the security personnel. Àfáà wá ní alhassul amni, àwọn security personnel, those we call security personnel, who are shakhsun, can be said to be a particular outfit. Because when we're talking about security outfit, it goes beyond the government security outfit. There are private security outfits. There are communal security outfits that is within the community. There are family security outfits. You know, they want to say, I want to get into the country of Edotiwa. I want to be in Yemen. So, ládùúgbò àwọn àgbà wa jọ pé ládùúgbò wa o ẹ̀já sára wa jọ o àwọn aláàmọ̀ mójútó àdúgbò wa. So generally speaking, àwọn táwọn yìí, there are people that are held responsible. Al-mukallaf bi harasati al-munsha'a wal-hifaz ala salama wal-hifaz ala salama. Àwọn tí a yàn tá a ṣètò wọn tá a fún wọn láṣẹ wípé kí wọ́n mójútó gbogbo nǹkan tá a dálẹ̀, all establishments in the state. When I say the state, it means our country. All establishments in our country, it's our responsibility to protect it. Wal-hifaz ala salama, to ensure peace, wa amnu, and tranquility. Muwazzafiha wa amwaliha, for those that are living in the state and what they have. What we call yatiha min as-sarqa wal-ibtida' aw husul ay adrar madiyya aw ma'nawiyya. Iṣẹ́ wọn, iṣẹ́ àwọn aṣòfin wa, kán mójútó dúkìá wa, kán mójútó ẹ̀mí wa, kán mójútó gbogbo nǹkan tí ìlú dálẹ̀, kí wọ́n mójútó láti jẹ́ pé from transgression and theft, so that our things will not be stolen, so that there will not be transgression in our community. Wọ́n sì make sure pé àwọn nǹkan bẹ jẹ́ pé dúkìá àdúgbò àìfojú rí, kán mójútó àwọn nǹkan bẹ jẹ́ pé àìfojú rí. For example, for us to know things like that, a máa gbọ́ pé ní nǹkan bí ìjẹta, there is news all over Nigeria that the website of Central Bank was hacked. Wow. So those are things, Maria, those are the things we cannot see. Those are things we cannot see, but it actually exists. And if you have a good hacker, I tell you, everybody here is already rich. And watch for picking, watch it. Awani. Of security, to protect lives and properties, which Islam has discussed already. Maybe I'm going to consider Sharia. Islam is all of my tele. I want to I think people go for Islam. Kapala Sintolon, we can for Sharia to Lord. Lil Islami, Riwanun, wa kullu shay'in, siwa Islami khusran. Àwọn agbófinró yìí kọ́rọ̀ àwọn olófin ní wọ́n sọ fún wa pé àwọn nǹkan bẹ́ẹ̀ jẹ́ pé iṣẹ́ tí wọ́n wà fún kí wọ́n jagun ni, like the army, iṣẹ́ tí wọ́n fún jagun ni, kí wọ́n jagun o, kí wọ́n protect the country wa against external and internal forces. External forces ogun bọ̀ láti country kan bọ̀ wá country wa ká má di wọlé,
internal forces ogun abẹ́lé fẹ́ ṣẹlẹ̀ wọ́n lè protect ogun abẹ́lé láti pé kó má ṣẹlẹ̀. ọ̀nà tí wọ́n ń gbà ṣe lé oríṣiríṣi ni we have the air force, we have the army, and we have the navy. iṣẹ́ táwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wà fún tiwọn ni pé àwọn tí wọ́n mójútó ojú òfurufú, àwọn tí wọ́n mójútó ti orí ilẹ̀, àwọn tó sì ń mójútó torí omi. tọ́ra mọ̀ pé nínú àwọn àlùmọ́ọ́nì tá ń lò láyé lónìí lára tó wà ń bẹ̀ náà ni crude oil wà lórí omi dáadáa. àwọn èèyàn wọ́n ń ṣe bunkering, wọ́n mọ̀ lọ gbé lórí omi, wọ́n mọ̀ gbé lọ lómi, nígbà tí omi sì ó kálù sílùú ni. iṣẹ́ àwọn aláàbòlú yìí láti mójútó pé ọrọ̀ ajé tó gbogbo wọn fi sọ̀rọ̀ ní ẹnìkan wà ní dákó kó máa lọ fi sára nílé. àwọn tilẹ̀ gbogbo wọn wọlé gẹ́gẹ́ bí àwọn Boko Haram tó ń bẹ̀ ń bẹ̀ wọn ní ìsìn. irú àwọn sójà tó lọ Lẹ́kí lánàá ní ìrọ̀ pé wọ́n lọ Sambisa. torí wípé à ń follow trend of events on the social media nígbà tá a ti bẹ̀rẹ̀ sí ní kó àwọn armor tanks. New set of armor tanks were taken to Lagos. We were so surprised. A débẹ̀ pẹ̀lú ògbọ́lọ́gbọ́lọ́ bá láyé gbà wá, a débẹ̀ torí pé gbogbo àwọn tí wọ́n àwọn alófin yìí wọ́n ní nǹkan tá a fẹ́ wọ́n lò fún nǹkan tá a bá fẹ́ láti fi dáàbò bo ẹ̀mí wa yìí. Wọ́n ní àwọn náà wọ́n sì gbé kalẹ̀ fúnra wọn o. Àwọn náà wọ́n ṣètò pé bó bá jẹ́ kólógun dé ní ìta lónìí bẹ́ẹ̀ yẹn bá ń gun ẹni tó bá ń lo aircraft tí sì ní bá wájà wọ́n ní àwọn project àwọn rockets tó fi shoot down gbogbo nǹkan kọ̀ọ̀kan amúníṣẹ́ kọ̀ọ̀kan lóníṣẹ́ tó fi ń ṣe. ní Nàìjíríà tiwa ṣé kò sí rubber bullet mọ́ ni? Ní Nàìjíríà tiwa ṣé kò sí rubber bullet mọ́ ni? Ní Nàìjíríà tiwa a country with misplaced priority kò sómi gbóná mọ́ ni? tó fi wá jẹ́ pé life ammunition la dàpọ̀ àwọn tí wọn ò lè dáàbò bora wọn. Káṣòfin káwọn tí ó ṣòfin ó ṣòfin, káwọn tí ó sọ pé bófin ṣe rí nìyí kó sọ pé bófin ṣe rí nìyí, káwọn tí ó wà mójútó wípé òfin tá a ṣe bá a ṣe gbọdọ̀ lónìí láti rí wípé àmójútó. tẹ bá wọ ẹgbẹ́ ní ìsìlámù náà ní gbogbo ẹ̀kọ́ tí wọ́n kún ní ìsìlámù náà wọ́n ti ń kọ́. For example, aláwọn kan wọ́n pọ̀ ní paramilitary, àwọn paramilitary náà they are security officers, but àwọn tó yàtọ̀ sáwọn tí wọ́n ń gbé bọ́n tó ń gbé bọ́ǹbù tó ń gbé kankan. Àwọn paramilitaries láwọn sọ̀rọ̀ bí àwọn immigration, àwọn custom, àwọn custom, àwọn gbogbo àwọn bẹ́yìn, àwọn NDLEA, àwọn civil defense. Ẹ máa gbogbo àwọn tá n ká kọ wọn yìí, iṣẹ́ kí làwọn ṣe? Usually actually intellectual protection, to protect our intellectuality, to prevent people from taking hard drugs. Islam ló kọ́ sọ́fà. Ìjọba náà wá rí ókè àgbọ̀dọ̀ àwọn èèyàn gbọ́dọ̀ máa làákàyè wọn tọ́lọ̀ sí fún wọn torí tọ́lọ̀ sí fún wa tó ga jù náà ní làákàyè yìí àníjẹ́ bàjẹ́. Èyí ò lóun fẹ́ ba làákàyè kan pé àníjẹ́ ba làákàyè yẹ yóò wá débi wípé ẹ̀mọ́tútù wọn a ní NDLEA. Ọmọ ìlú mi a ní ọ̀nà tágbà dáàbò bo ara wa. Lára àwọn ọ̀nà tágbà dáàbò bo ara wa ni pé a gbọ́dọ̀ dára wa mọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìlú àtọmọ ìlú mi. Àwọn kan wá mẹ́ta mójútó pé ọmọ ìlú tí èso ọmọ ìlú mi tí ò mọ̀ ṣe sí ìlú wa kó má wọ̀ ìlú wa láti wá bàlúwa jẹ́ aláwọ̀ immigration tí àwọn ń wo àwọn bá a ṣe ń wọlé bá a ṣe ń jáde báwọn yẹn ṣe ń wọlé báwọn yẹn ṣe ń jáde aláwọ̀ kọ́sọ́mù tó fi ń wo irú ọjà wo ní ń wọlé ká má fi kó nǹkan tí ó pa wá lára ká má kó wọlé wá bá wa káwọn yẹn tí wá náà má kó nǹkan tí ó pàlú mi la ká má kó lọ lú wọn. àwọn tó láwọn nǹkan tó jẹ́ pé àwọn tí wọ́n o àwọn protecting rights ni people làwọn protecting àwọn eléyìí lára wọn làwọn DSS Department of Security Service, lára wọn ICPC, lára wọn EFCC, gbogbo wọn bá a ṣe ń kà wọ́n yìí náà yányán látòkè délẹ̀ àwọn náà security personnel ni wọn. Kí á kí n tó kí n tè sáré lọ bí tí mo ń lọ lára àwọn security personnel náà ni mo ti dákọ̀ lẹ́ẹ̀kan aláwọn vigilante. We have the commandant of the man of war in our midst this afternoon. That's to tell you that the man of war is another security outfit. Lára àwọn náà làwọn náà ẹni pé tabansi náwó àpè àwọn máa ń wọ ẹ bá wa darí wọn náà ó sì máa lọ tí a ní fi táwa ń ṣe nínú ilé tiwa tá a fi ní ẹlòmíì la tí free flow of traffic tí ó fi máa ṣẹlẹ̀ tẹnìkan ò ní wá kó àgbà nǹkan jẹ gbogbo àwọn ilé náà security ni àmọ́ àwọn security wọn kan wá ń bẹ tó jẹ́ báwọn olókàn wá gbọ̀ngàn àwọn security this security are those people that they are using my own money, your own money, the money of Nigeria to pay their salary. They are using the taxpayers' money to pay their salaries.
owó tiwa ni wọ́n ti ń yọ fún wa, wọ́n ti ń yọ tó ń gbà. Pàápàá jùlọ tí wọ́n ti ń ṣiṣẹ́ ìjọba, you are paying tax. The tax is deducted automatically. No one will tell you they are deducting. If you care to know, you have your payslip, you to be seen there. But if you don't care to have your payslip, just know today that if you are working, if you are a civil servant, you pay tax every time. You have a shop. To have a shop, that's a lonely. This shop, any go to the Bukoa, one of those one so young, go tickets, what one down, put up, go to the if you are paying taxes, you are the one paying their salary. Even His Excellency, the governor, even the president, we are the one paying the money. And that was why somebody was saying, Aisha Yusuf, or was her name, she was saying, we want a Nigeria where a son of nobody will be somebody without knowing anybody. Saying that is the country we want. We want a country where the son of nobody will be somebody without knowing anybody. Nigeria is so degenerated today that to secure a job, it is not about what you have, but who you know. And that is why we have people that study Yoruba in our banks. And that is why we misplaced our priorities. Our is a carpenter, tailor is a carpenter. Carpenter is a bricklayer. Our new that who knows that. Is our engineer, our like you one say, and to our governor, you say back. And to us to know the phone said. Irú country ta wà ní àwọn aláàbò wa ìtàn wọn fowó wá sọ fún wọn iṣẹ́ wọn lè ṣe pé kán wá máa dojú kọ aráàlú bí ìbá ṣe pé wọ́n dáàbò bo aráàlú. Alákọ̀ọ́kọ́ lára nǹkan tá a fẹ́ látara aláàbò pàápàá jùlọ the major law enforcers. Let me say be specific about the police. They must be visible. They must be visible. Visibility in the sense that àwọn tí wọ́n dáàbò wà lára ṣe mọ̀ ní pé afẹ́ ká dá wọn mọ̀ pé aláàbò lélẹ̀. To be enforcing the law does not mean you should make the citizens suffer. Kì í ṣe pé ká wá fi àjàrà kọ bí ẹ bá ṣe pé a kàn fẹ́ ó jẹ́ pé níta aláàmọ̀ ṣe yìí wọ́n ṣe ni. So if they are visible wọ́n ti bẹ̀rẹ̀ ṣe wọn. Ẹni tó fẹ́ dá wà lára tó pé ọlọ́pàá ní pọ̀ ọlọ́pàá nù wọ́n jà sí kankan yóò sì máa lọ. Ẹni tó fẹ́ wà kú wà traffic warden ló wà ń bẹ̀yìn. Traffic warden tí ń darí yín ẹ̀jẹ̀ ń filẹ̀ ká máa lọ. Ẹni tó wọ̀ ọ̀kan road safety ló wà lọ́ọ̀kan yìí in nobility you are part of your nobility. That is enough for you to enforce the law, not to ridicule the citizens. Kì í ṣe pé láti wá ká sọ pé because you are in that uniform, as old as you might be, the person you are stopping is older to be your father or grandfather. Must we lose respect? Must we lose our culture? Must we lose our religion? Àwọn tó wá ń bẹ̀ wọ́n fẹ́ ṣiṣẹ́ yìí náà wọ́n ní wọ́n ṣe ń ṣe. Ẹ máa wò wọ́n bẹ bá débi tí traffic light wà bẹ́yẹn lásán bó bá gbé mọ́tò tó ṣe kẹrẹ fún jẹ tó wà kọjá ránkàdé lè sàn ní wọ́n mọ̀ ní kó làbó bí ti traffic àmọ́ ẹ̀dọ́n tẹ̀ tí ó kọjá ọ̀daràn rẹ̀. Ẹwà mọ́tò kẹrẹ fún jẹ kò sí tó lè gbé sẹ́yìn wọn ò ní sọ pé what do you have in your boot? What do you have for us? Their sight alone is the beginning of their duty. Ìgbẹ́ kárí wọn báyìí responsibility wọn tá a fẹ́ látọ̀dọ̀ wọn lẹ́gbẹ́ àti ẹ̀rí wọn lásán pé wọ́n wọṣọ they must be visible. Kìí ṣe pé bóyá aláàbò pé nígbà tí wọ́n ṣe ta pèèyàn ní aláàbò káyọ̀ pé yẹn àwọn ìyàwó uniform wọn bàrí wa. Kìí ṣe pé a fẹ́ fìyà jẹ ẹni tí bá ṣe pé a fẹ́ kí wọ́n ṣe ní tí gbogbo àjọ fẹnu kò pé n tá àmọ́ ṣe ni. Nítorí ó jẹ́ n tá fẹnu kò pé n tá àmọ́ ṣe ni pé the legislators we appointed them, we selected them there to respect and to be in our places. Àyẹ̀ wọ́n síbẹ̀ láti ṣojú wa ni. They are our representatives. So whatever they say, we are the ones saying it. We make the law by ourselves. They are man-made laws. Our land so when they change it, even that one tí rape bẹ̀rẹ̀ tó pọ̀ Nàìjíríà nísìnyí, àwọn states kan bẹ̀rẹ̀ wọ́n sọ pé amputation làwọn máa ṣe, àwọn máa gbé azakari àwọn tán bá ti ṣe rape ni. Wọ́n sì pass ètò lọ. Àwọn states mi ní lọ́dọ̀ tàwa àwọn olè ṣe. Sẹ́mi pé eléyìí ń yàtọ̀ sí òfin tọ́lọ́run. Ó ti wà standard òfin tọ́lọ́run, ó ti wà nù Kùránì. Ìbéèrè ìbá ti ṣẹlẹ̀ ní ìlàsẹ̀. Àwa aláàmọ̀ wá dà àwọn ara wa. Iṣẹ́ àwọn aláàbò iṣẹ́ wọn bẹ̀rẹ̀ láti di pé ká dáwọn mọ̀ aláàbò lélẹ̀ ní gbogbo ọ̀nà ignore ramifications. Bẹ́ẹ̀ yóò bẹ̀rù nǹkankan kò sẹ́ni tí ó bẹ̀rù ọlọ́pàá.
kọ̀sẹ̀ tí ó bẹ̀rù sójà mú fẹ́ wí ó bẹ̀rù sójà ẹlòmí lẹ́yìn ọlọ́run sójà ló ń bẹ̀rù so wọ́n gbọ́dọ̀ ìmọ̀ ìwà kádà wọn iṣẹ́ wọn ni lára iṣẹ́ wọn they must always stay at alert pé ẹ̀mí ọdún àbọ̀ wá bẹ́ẹ̀ bá dọ́dọ̀ wọn tẹ́ sọ pé wàhálà báyìí dé àlọ́ epo ibẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ lára iṣẹ́ wọn tá expect lọ́dọ̀ wọn òun náà ni they are supposed to observe and report ṣé this peaceful demonstration that total for that night in Nigeria yesterday ṣáàdùn ló bẹ̀rẹ̀ ni if they did their job well if they observed and they reported the way they are supposed to have done tí wọ́n torí pé gbogbo tó léwu kí àwọn hoodlums kó tó di pé wọ́n lọ gba protest yẹn torí pé bàbá ń bẹ̀rẹ̀ wíká bẹ̀rẹ̀ kó tó di pé àwọn hoodlums lọ gba protest lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe tí wọ́n people with good intentions tí wọ́n ní ìdá tí wọ́n kàn ní lọ jẹ́jẹ́ wọn pé nǹkan tá a kẹfẹ́ ni pé ní lọ dé there are different ways àwọn yìí ní ìgbẹ́jọ́ pé protest wọn ò bí hunger protest wọ́n sọ pé ní jẹun you can just imagine pé ní jẹun bẹ́ẹ̀ bá ṣe àmọ́ àwọn èèyàn wá ní lọ jẹ́jẹ́ wọn pé n tá a rìn kì í sí ni pé bẹ́ẹ̀ bá ṣe I watched a video about 2 days ago when it was these people to demonstrate àwọn ni wọ́n fáwọn ọlọ́pàá ní olóògbé wọ́n lọ fún wọn ní nǹkan tí wọ́n jẹ wọ́n fún wọn ní nǹkan tí wọ́n mú wọ́n tún wá ń sọ fáwọn ọlọ́pàá pé we are here because of you they must increase your salary honestly we are here because of you they must increase your salary wọ́n sọ bẹ́ẹ̀ fún wọn so àwọn ọlọ́pàá gbọ́dọ̀ ṣiṣẹ́ wọn dáadáa wọ́n gbọ́dọ̀ take report wọ́n sì gbọ́dọ̀ observe wọ́n mọ̀ pé kíní tí ń lọ yìí kó tó di pé nǹkan tó ṣẹlẹ̀ lánàá ṣẹlẹ̀ wọ́n gbọ́dọ̀ ti mọ tí ó ṣẹlẹ̀ lọ́túnla wọ́n postulate wọ́n wò pé lẹ́yìn eléyìí tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ pẹ̀lú experience tí wọ́n ní wọ́n tọ́ lẹ́wọ̀n lẹ́wọ̀n ṣe kíní kan nílùú kò sí ẹlẹ́wọ̀n tí wọ́n túlẹ̀ àfẹ́ tí wọ́n bá fẹ́ mú ni wọ́n ní mú jìbìtì wo ló ṣẹlẹ̀ Nàìjíríà tó ṣẹlẹ̀ kódà ní ìlú àtàwà tó ṣẹlẹ̀ jẹ́ lọ bá àwọn ọlọ́pàá èyí tí wọ́n bá fẹ́ bá mú ni wọ́n ní mú they have the information they know them they are supposed to their responsibility is to observe and report their responsibility is to maintain order it is the responsibility of the security to maintain order pé n ta aláàmọ̀ ṣe ni bí ó ti mọ̀ ní náà ni kò sí chaos nílùú kò sí transgression kò sólè kò sí wọ́n jíyàn gbé kò sí nǹkan kan nítorí ẹ̀kọ́ ṣe ẹjá wo Nigeria of today àwọn afáwọn máa sọ̀rọ̀ eléyìí ẹjá wo Nigeria of today èyí ò lè travel ní sí kọkànlẹ̀ ó balẹ̀ èyí ò lè sọ̀rọ̀ ní ìsìn kó sọ̀rọ̀ nínú yàrá rẹ̀ kó máa sọ̀rọ̀ kọkànlẹ̀ ó balẹ̀ èyí ò ní wọ́n wárí sọ̀njẹ́ ọ̀dà ìgbà wọn mọ̀ pé kí ní kàmẹ́ ti jẹ́ hate speech wọ́n wá inú rí àmọ́ ẹni tó jẹ́ pé yìn wọ́n wọ́n wá inú náà rí ẹni tí yìn wọ́n náà wọ́n wá inú náà rí wọ́n sì lè má wárí kí wọ́n wárí wọ́n fún ní nǹkan. It is the responsibility of the police to maintain, or the security personnel to maintain order. Then it is also the responsibility of the police to help get ẹ̀rọ bá a ṣe débi lónìí bí security personnel bá ń bẹ́ẹ̀ bí security personnel yẹ kó tó máa pé ibi ilẹ̀ páàkì mọ́tò yìí sí ibẹ̀ òun ní kíní kan kí ẹ bá pọ̀ lójú ọmọ ibi tí ń lọ ló bá ti dé sí ìṣàlùkù ẹ̀dá kò gbọdọ̀ lọ́lọ́jẹ̀ kì í ṣe bá bí ẹlòmíì ẹ bá bí ẹlòmíì ibẹ̀ máa bí ọlọ́pàá mi àbí tráfíkọ̀ ní ẹ̀dá wọn ó lè sọ pé mo ti ẹ sábà sọ bẹ́ẹ̀ náà torí ọlọ́gbọ́n mọ̀ pé mo ti nírú experience bẹ́ẹ̀ dáadáa àwọn ènìyàn máa bí torí bí ẹ bá lè kó àbí kí n sì pẹ̀lẹ́pẹ̀tẹ̀ pẹ̀lú ká lè kó jìnnà bí ọ̀nà fún mi àdékò ò ní sọ fún ọ pé òun ọmọ bẹ o lè máa lọ It is the responsibility of the police to help guests, and it is also the responsibility of the security personnel to adhere to policies. Policies are made for a purpose. But policies never make iṣẹ́ wọn láti ensure pé à ń ṣe bó ṣe kó rí ń lọ láìsí ṣe pé yẹn ń fara nìyẹn láìsí pé yẹn fìyà jẹ yẹn láìsí pé yẹn mú nira wá. Lára responsibilities wọn ní parí is for them to get help. Bó bá di pàgbára wọn ò ká mọ́ tó bá dé kì í ṣe pé bí wàhálà bá wá dé èèyàn kàn ní àyàmì ẹ̀ máa lọ bẹ̀. Bí wàhálà bá dé for example ẹni àwọn civil defence wọn lọ bẹ̀ wọ́n ti complain agbára civil defence ọ̀ka tẹ̀líwáyà headquarters ẹ̀ wá kún wa lọ́wọ́ agbára tí wọn náà ká ẹ̀pàwọn eléyìí àwọn ní country tiwa táwa wà yìí kìí ṣe bí pẹlẹbẹ làwọn ti máa mọ̀ lẹ́jẹ̀ níbi gíga láti máa mú jẹ àwọn àti òkè kí ló ṣẹlẹ̀ kí ló ṣe wọ́n bẹ̀rù àwọn sójà ẹ̀ kó sójà lọ ẹ wá ohun tó ṣẹlẹ̀ ní Nàìjíríà lónìí bá a ṣe bẹ̀rù sójà náà tó bí wọ́n ṣe sọ pé kíkálukú máa lọlé tó àwọn ọmọ Nàìjíríà fún wa dúró pé àní ń lọlé sójà tẹrù bá bẹ̀rù yìí
Our soldiers, they are trained for a different purpose. They are security personnel, but they have their own purpose which they are trained to do. Look at soldiers. This soldier about fair retire. Not one was in course. Not one was in course. This course, retirement course you need to train one to know how to live in the midst of the people. For them to know how to live in the midst of the people. Because soldiers are not just ordinary people, they are well, they have their culture, their discipline. But one name or God say they follow rules and orders. Once the order is passed, nothing can stop them. So if they now want to retire, they'll be going home, they will have to undergo another training for them to be able to live in the midst of people. So brothers and sisters in Islam, that is what the responsibility of the security personnel, and we can see that we have misplaced priority in Nigeria. We beseech Allah subhanahu wa ta'ala to make Nigeria a better country. We beseech Allah subhanahu wa ta'ala to make us benefit from the benefits of Nigeria. And we pray that Allah gives us a country where a son of nobody will become somebody without knowing anybody. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.